dúró ẹ fi Yorùbá lẹ̀ ẹ lọ lù yín. Before colonization ní Nàìjíríà ní Yorùbá tí ń ṣe ìjọba ara wọn. Bó nígbà tó wá dà á pọ̀ yìí, a máa ń fi ìjọba a máa which is in 100 note. Yes. So once you are 100 years, if you want to go, yes, anybody can go. Let Hausa go, Yoruba go, and the Northerner go. Yes. Everybody want to go, want to be free. Yes. Àwọn kan ẹjọ́ bá jọ dìde kí ó kálukú kí á fi ara papọ̀ kí á fi ìmọ̀ ṣọ̀kan. Orílẹ̀-èdè tá a wà yìí kò lè work. Orílẹ̀-èdè tá a wà yìí kò sí ọ̀nà àbáyọ. Orílẹ̀-èdè tá a wà yìí àfi wípé kí ó kálukú lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀. Kò lè jẹ́ ká lọ mọ́ nítorí kíni, nítorí ìbàjẹ́ tó ń rí ṣe, nítorí olè tó ń rí jà láàrin wa, nítorí gbogbo nǹkan mèremère tí wọ́n ń kó nílẹ̀ wa. Ẹ jẹ́ ká lọ wò ó, kí ni Nàìjíríà fi ń jẹ́ Nàìjíríà? Gbogbo ọ̀rọ̀ tí Nàìjíríà fi ń jẹ́ Nàìjíríà, èyí tó jẹ́ 90% ẹ̀ ilẹ̀ Yorùbá ló wà. Ẹ jẹ́ ká lọ wò ó dáadáa. Naira náà one eight tábà ní pé káà máa tà ní 4,000 5,000 ọmọ ní ìsìn cost ọmọ ní ó ti wọ́n jù ẹ̀wọ̀n di ẹ̀wọ̀n sí ẹ̀wọ̀n lè. Tó bá di 100 years a lè pín torí èdè òtún ò bá pín wọ́n ṣe lè 1914 2014 ẹ lọ wo ẹ tó bá lò òǹdélé yìí 1914 2014 alájàkálà wa kájà dúró mo ti sọ ti pé kájà dúró kí yóò gáúsá lọ sí ẹ kí yíbò lọ kí yóò bá dá dúró torí pé wọ́n fi àjẹ́ pé àlèdákọ̀ ń tàn máa lọ pé àlè ṣiṣẹ́ ẹbí máa pa wá ọ̀wọ́n lọ́wọ́ ní owó wọ́n dá máa lọ sí ìlú wọn. ẹ jẹ́ kí Yorùbá dá dúró ẹ fi Yorùbá lẹ̀ ẹ lọ lù yín o ẹ lọ lù yín. Amadele, this country is tired of this life. You buy something 20 naira today, tomorrow 30 naira, next tomorrow 100. It's not good. We are all suffering. We are all suffering. Let everybody stay on their own. Let everybody stay on Amadele. I'm from the royal family at Saleko. I'm a Lagosian. All these things, we are too tired. We are tired. Let everybody stay. Ká ṣiṣẹ́ àríṣẹ́ ṣe kárí kankan ṣe àrówó kò sówó kò sí kankan a lè jẹun bó ṣe wù wá tabanagara ráìsì lọ́nà ráìsì tẹ́lẹ̀ 300 150 ráìsì ní 25 250 ẹ ṣàánú wa o. Ọlọ́run bá mi jogún ẹ̀ fún yín ẹ̀mí gígùn tó péye Ọlọ́run bá mi jogún ẹ̀ fún yín mo wá fi ọlá yín tọrọ fún bàbá mi ẹ̀mí mi ọkọ wa adé orí wa kábíyèsí owó bàbá dá mi Ìgbòho òòṣà ọmọ aládìkú mo kí yín lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run ọba tó láyé á bá mi wà pẹ̀lú yín múnimúni ayé kò ní mú yín panipani ayé wọn ò ní rí yín pa gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó ní ìṣubú yín lòun wá nínú ayé a máa fọwọ́ rẹ̀ sí rẹ̀ ọmọdé yẹ ọmọ Ìgbòho òòṣà ò ní tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ ò ní ṣìṣe nú ayé owó bàbá dá mi. Hausa lọ ń lọ ẹ̀. Ká máa ṣèjọba tiẹ̀ kí kálukú máa ná rìsọ́ọ̀sì tá a ní ká máa mẹ̀ntẹ́ẹ̀nì ẹ̀ ká máa fi dìvẹ́lọ́pù ìlú wa ṣé bẹ́ẹ̀ náà rí báyìí aláwa ló kàn ó tó kàn wá báyìí o kò sẹ́ni tí ò kàn báyìí tí ò bá kàn wá níbi kan ó ń gbàdúrà tó kàn wá wọ́n ń wé ọ̀jẹ̀ ìdí wa àgbéga fàyè rí ìgbàgbọ́ wa ní pé bá ṣe bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ilẹ̀ jẹ́ ká máa lépa tẹ̀síwájú fọ́pọ̀ ire.